Saka báyìí lára mi dá mi ò lárùn ọpọlọ o. Portable sọ̀rọ̀ níwájú adájọ́ o. Gbajúgbajà òǹkọrin takasúfè ní Habib Òkìkíọlá Ọlálọ́mí Badmus tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí wọ́n ti sọ fún wọn ní ilé ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Ògùn wípé Saka báyìí lára òun mà dá òun kò mọ̀ ní àìsàn tàbí àrùn ọpọlọ kankan. Portable ló sọ̀rọ̀ náà níwájú onídàájọ́ OL Ọ̀kẹ́ ti ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Ògùn tó wà nílùú Abẹ́òkúta o láti lè fìdí ètò ìlera ara rẹ̀ lélẹ̀ lórí fọ́nrán kan tó máa ṣe síta láìpẹ́ yìí wípé òun mà ní káàdì ní ilé ìwòsàn àrò níbi tí wọ́n ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ. Portable ló ń jẹ́jọ́ o lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìgbìmọ̀pọ̀ láti hùwà ìbàjẹ́, ṣíṣe ìkọlù pẹ̀lú àdá àti ìbọn, dídà àlàáfíà ló láàmú àti dídí àwọn iṣẹ́ ìjọba lọ́wọ́ lẹ́nu iṣẹ́ wọn o. Onídàájọ́ Ọ̀kẹ́ tó gbọ́ ẹjọ́ náà lónìí ọjọ́bọ̀ Thursday 20 oṣù kejì ọdún 2025 ó mà sọ pé kí Portable kó rí i dájú pé ó máa ń tẹ̀lé àwọn ìlànà bẹ́ẹ̀lì rẹ̀. Ọjọ́rú tó kọjá ó ní Portable má jọ̀wọ́ ara rẹ̀ fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó kó tó di wípé wọ́n máa fà á lé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́. Agbèfọ́ba Tìmílẹ́yìn Ọ̀rẹ́dẹ̀yìn tó fẹ̀sùn kan Portable níwájú ilé ẹjọ́ o ó jẹ́ kó di mímọ̀ pé Portable ó mọ̀ ló mà lu àwọn iṣẹ́ ìjọba tí wọ́n rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ o ìyẹn town planning ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n fi kan Portable èyí tó ní ṣe pẹ̀lú ìgbìmọ̀ papọ̀ láti hùwà ìbàjẹ́ tó sì lòdì sí òfin ìwà ọ̀daràn, ṣíṣe ìkọlù àti àwọn mìíràn. Gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ó ní Portable sọ fún ilé ẹjọ́ pé òun kò mà jẹ̀bi. Agbẹjọ́rò Portable Olúwatóyìn Ayọ̀délé o nígbà tó ń sọ̀rọ̀ ó mà rọ ilé ẹjọ́ o láti fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún oníbàárà òun nítorí pé ẹ̀sùn tí wọ́n fi kàn án kì í ṣe èyí tó pọ̀ tó bẹ́ẹ̀. Ọmọ mẹ́yìn ó ní onígbàgbọ́ nínú oníbàárà òun wípé yóò máa yọjú sí ilé ẹjọ́ o lóòrèkóòrè lásìkò ẹjọ́ náà, bẹ́ẹ̀ sì ni kò ní sálọ fún ìgbẹ́jọ́ o. Agbẹjọ́rò náà ní kí ilé ẹjọ́ kó má ṣe wo ti àwọn ẹ̀sùn tí wọ́n fi kan Portable bí kò ṣe kó dá a sílẹ̀ láti máa gba ilé láti wá máa jẹ́jọ́ o nítorí pé yóò tẹ̀lé àwọn ìlànà tí ilé ẹjọ́ bá fi sílẹ̀ fún bẹ́ẹ̀lì rẹ̀. Nínú ọ̀rọ̀ onídàájọ́ Ọ̀kẹ́ ó lóun yóò fún Portable ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 2 náírà àti onídùúró 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Ògùn. ó ní bí ó bá kúrò nílé ẹjọ́ yìí tí ó sì lọ síta láti lọ sí fọ́nrán lórí èyíkéyìí ìtàkùn ayélujára láti sọ ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ yìí, a máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. Bí ó bá kúrò nílé ẹjọ́ yìí tí ó tún lọ ń dá wàhálà sílẹ̀ tàbí dúnkokò mọ́ àwọn iṣẹ́ ìjọba náà, ilé ẹjọ́ máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. Bí Portable bá kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ lásìkò ìgbẹ́jọ́ o tàbí tí ó pẹ́ o kó tó dé ilé ẹjọ́, a máa gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀lì rẹ̀. ó ní láti bẹ̀rẹ̀ sí ní ṣe jẹ́jẹ́ kí ó sì máa ṣe bí ọmọlúàbí. Onídàájọ́ Ọ̀kẹ́ ló sọ bẹ́ẹ̀. Onídàájọ́ Ọ̀kẹ́ ó ti wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 5 oṣù kẹta ọdún 2025 tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé ọjọ́ náà ó ní wọn yóò tún gbọ́ ẹjọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ṣe ṣáájú èyí tí wọ́n sún síwájú di ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀ láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa share, ẹ máa like, ẹ máa kọ́mẹ̀ntì, ẹ máa gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá a tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Elédùà yóò dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wa ládé o. Ẹ jẹ́ á ní ọjọ́ rere o.